mo ṣe bí ọ̀rọ̀ Alhaji Wasiu àti bàbá wa Kọ́líńtì ọ̀rọ̀ wọn ti ń lọlẹ̀ ni. Ẹ dákun àwa blọ́gà ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ o, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́ lórí ọ̀rọ̀ yìí. Ó pọ̀ jù, ó pọ̀ jù. Àgàgà ṣe rí tẹ́ ẹ bá ní bí ọ̀rọ̀ yìí ṣe jáde ni ká ṣe fojú wò. Èmi bí ẹnìkan o, ìyá Cassette, téèyàn bá ṣe àṣejù lórí tí ò yẹ, èmi gan máa sọ̀rọ̀ síyàn dáadáa tí ó sì mọ̀ pé òun ṣe tí ò dáa. Ṣùgbọ́n tàlàjì Wàsíù yìí, ẹ bá jẹ́ ká tẹ̀ jẹ́jẹ́ fún wọn. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, mi ò mọ̀ wọ́n, àwọn náà mọ̀ mí, ṣùgbọ́n a jọ ń gbóhùn ara wa ni. Àwọn jẹ́ kọrin, èmi dẹ̀ jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀. Tẹ́ ẹ bá wo gbogbo ohun tó ń lọ yìí, kò fa ká bú Alhaji Wàsíù dé stage irú eléyìí. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ ká ṣe jẹ́jẹ́, ẹ jọ̀ọ́. Kò fa ká bú Alhaji Wàsíù lórí ọ̀rọ̀ yìí. Tẹ́ ẹ bá fojú wò ó, bàbá wa Kọ́líńtì jẹ̀bi náà, mo sì ń sọ́dọ̀la. Ibi jẹjẹrẹ la ti ń bá gbà. Ìjà yìí tí Alhaji Wàsíù ń bá bàbá Kọ́líńtì jà, ìjà ìfẹ́ ni. Ìjà ìfẹ́ ni fún ẹni tó bá jókòó tó bá fi làákàyè wò ó. Ìjà ìfẹ́ ni o. Kódà kò dìgbà tí Alhaji Wàsíù bá sọ pé bàbá o, ìyá mi kú o, kò dìgbà tí bàbá ò lẹ́tọ̀ọ́ àti pé Wàsíù náà kan tó gbọ́ pé kan tó pe Wàsíù pé tó wọ́n ní ìyá ẹ̀ kú, rárá o. Yorùbá ni wá náà, Yorùbá ni wá. N tó sì ń dùn Alhaji Wàsíù lọ́kàn ló sọ yẹn. Ṣé wọn ò ti jàrí tẹ́lẹ̀ ni? Wọ́n ti jàrí náà. Wọ́n ti jàrí tó dẹ̀ ti parí tán, ti so mọ́ra wọn. So bàbá, ìjà àfẹ́ l'Alhaji Wàsíù bá yín jà, èmi ìyá Cassette mo sọ. Ṣé wá rí ti bàbá Barrister tí wọ́n ní ó ní òun ò kọ́ṣẹ́ orin lọ́dọ̀ wọn, tí ó fa ká máa bú wọn ní oríṣiríṣi yẹn. Èmi accept. Èsì tó yẹ kó fún ẹ̀yin ọmọ aráyé nìyẹn. Tí Alhaji Wàsíù bá lóun ò lọ kọ́ṣẹ́ lọ́dọ̀ bàbá Barrister, ọmọ ni òun jẹ́ fún bàbá Barrister àti fún kíni role model àwọn ni. Tí ẹ tó bẹ́ẹ̀ ojú bẹ́ẹ̀ lọ. Iṣẹ́ mélòó lẹ fẹ́ kó kọ́ lọ́dọ̀ bàbá Barrister? Lọ́jọ́ kìíní àná, sọ lọ ọbẹ̀ yẹn. Wọ́n ló wá fọṣọ lọ́dọ̀ bàbá Barrister ni. Wọn ò ló wá kọ́ṣẹ́ orin. Wọ́n ló wá fọṣọ lọ́dọ̀ bàbá Barrister, wọn ò ló wá kọ́ṣẹ́ orin. Tẹ́ ẹ bá ló kọ́ṣẹ́ orin lọ́dọ̀ bàbá, ṣé wọ́n ṣe freedom fún? Wọn ò ṣe freedom fún náà. Èèyàn lọ ṣalágbàfọ̀, ó dẹ̀ ṣoríire níbẹ̀. Alágbàfọ̀ dolórin. Ṣé rí pé kò lọ kọ́ ṣe orin? Èwo ni ká gbàgbọ́ nú ẹ̀? Ṣé orin ló lọ kọ́ ni àbágbàfọ̀ ló lọ ṣe?
Wàsíù ò fẹ́ tẹ ojú ọ̀pọ̀lọpọ̀ mọ́lẹ̀ ní gbogbo èsì ọ̀rọ̀ tí ń kàn rọra ń sọ yìí. Mo sọ́rí o, ẹ mọ̀ ni mo ń lo láńgbéèjì bíi àìlójútì pé ìwọ̀sí yín o, ẹ jọ̀ọ́. Àbá àjọ jẹ́gbẹ́, ṣùgbọ́n ayé ọkùnrin lọkùnrin ó máa gbé. Alhaji Wàsíù jàre, ó jàre ní ọ̀tún òsì gbogbo àtáàkì tí ń àtáàkì Alhaji Wàsíù. Ó ti lórí ẹ̀sìn, ó ti lórí kí lorúkọ rẹ̀ ń jẹ́, ó ti lórí orin, ó ti lórí pé ìwò wá báwọn ṣòkú. Ó jàre, ó jàre níbi tẹ̀sìn wọn ò fi yé, yes wọn ò fi yé. Níbi tí pé mi ò lọ kọ́ṣẹ́ orin lọ́dọ̀ bàbá Barrister, òdodo ní. Ẹ mọ̀ pé ẹ̀sùn mẹ́ta lẹ fi àtáàkì máa yìí lórí ọ̀rọ̀ Fuji yìí náà dẹ̀ ni. Ẹ lálágbàfọ̀ ni, ẹ ló lọ kọ́ṣẹ́ orin ni, ó sì ní bàbá kọ́ ló dá Fuji sílẹ̀. Àní gbogbo ẹ̀ bàbá yìí gan-an fúnra wọn kọ́ ló ń bá wa fọ̀run kẹ́ bàbá Barrister. Ọ̀run rẹ o bàbá, wọ́n dẹ̀ láyé kéyékéyéké tí kinní yẹn sì ẹni ọlọ́gbọ́n tí ó jẹ́ pé ó mọ nǹkan rò dáadáa yóò dẹ̀ fòye gbé kinní yẹn. Èébú tí ò lè parẹ́ ni nàá. Ó dẹ̀ dúró lórí èébú yẹn pé òun lọ fọṣọ ni o, òun dẹ̀ dolórin. Èsì kí lẹ fẹ́ kún fọ? Of course, ẹ dákun, ẹ má jẹ́ ká máa fi òdodo sílẹ̀ ká máa yà sọ́tún yà sósì. No, àwa ọmọ Yorùbá ẹ dákun torí Ọlọ́run, ẹ jẹ́ ká máa ní sùúrù, ẹ máa gbé ọ̀rọ̀ sọ́tún sósì sáàrin kẹ́ ẹ wá jókòó kẹ́ ẹ yẹ̀ wò. Bí wọ́n bá ní Wàsíù láhùn ó burú ó ṣe gbogbo ẹ̀, yes ó lè burú. Ṣé olórin kan rọ̀ ni? Olórin wo ló rọ̀? Àwọn olórin burú ju àwọn ọmọ onímọ́tò lọ. Àwọn olórin wọ́n burú ju àwọn onímọ́tò lọ. Àwọn olórin kan wọ́n máa forin bú ọ dáadáa, tóbìnrin wọ́n ń fi lọ́rùn lẹ̀. Wọ́n burú ju àwọn ọmọ onímọ́tò lọ. Onímọ́tò wọ́n kàn jáde ni wọ́n bẹ̀ wú lẹ́lẹ̀, wọ́n ò nara wọn ní ò bá tán síbẹ̀. Ṣùgbọ́n ní olórin kì í tán, wọ́n á tún máa ṣọ́ra wọn lọ́wọ́ ṣọ́ra wọn lẹ́sẹ̀ ni. Ntẹ́ ẹ̀ fẹ́ tí Alhaji Wàsíù ò fẹ́ sọ síta torí àwọn àgbààgbà tó wà wájú. Ẹ má tìka bọ̀ lẹ́nu ẹ̀yin blọ́gà tẹ́ tún jáde tẹ́ ń sọ̀rọ̀ báyìí. Fídíò tí mo rí ó jẹ́ nǹkan tí ò da. Èsì tí sísá wa yìí fọ̀ fún Alhaji Wàsíù, ẹ dákun ẹ jọ̀ọ́. Ó ti pọ̀ jù. Èsì yẹn pọ̀ jù gan-an. Wàsíù jàre gbogbo nǹkan tó ṣe gbogbo tẹ́ fi hàn àtáàkì ẹ̀ níta. Wàsíù jàre 100%. Ó jàre. Bàbá mi wá kí mi tó kú ẹ̀ ń dúró de kí n gbé kọ́ọ̀lù yín ná. For what? Kò lè ṣeé ṣe. Kírú àwọn Pàṣọ ni o, Mọ̀láìkà ni o, Òṣùpá ni o, kán tiẹ̀ wá gbé bàbá kán díyàn pé bàbá àárí yín ò kí ló dé ẹnì so kò dìgbà tó bá pè yín tàbí tó bá gbé kọ́ọ̀lù yín. Táwọn náà bá tún ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí bá ti lọ báyìí. Ìjà afẹ́ ni Wàsíù náà sí bàbá Kébé. Ìjà afẹ́ ni. Ojú tèmi fi wò nìyẹn. Ẹ sì rí i pé tẹ́ ẹ bá pàdé àwọn àgbààgbà tán bá jókòó sórí ọ̀rọ̀ yìí, ẹ rí i pé ibi tí mo sọ sí díẹ̀ á wà nínú ẹ̀.
lórí pé bàbá Wàsíù bàbá Barrister ló kọ́ Wàsíù níṣẹ́ orin, ó sì ní bàbá kọ́, bàbá sì kọ́ lóòótọ́, bàbá kọ́ ló kọ́ lórin. Èmi gan dúró sórí kinní yẹn. Ká tiẹ̀ wá ní bàbá ló kọ́ lórin, òun náà wá ti yí padà pé bàbá kọ́ ló kọ́ lórin. Iṣẹ́ mélòó ló lọ ṣe lọ́dọ̀ bàbá? Wọ́n ń paná ọ̀rọ̀, ẹ tún sọ̀kò ebúlù. Èmi ò gbìjà Wàsíù, mi nídìí anything lọ́wọ́ ẹ o, rárá o. Ṣùgbọ́n ẹ jẹ́ ṣe rí, tá a bá la fẹ́ máa ṣe blogger ìpa fẹ́ máa gbìjà èèyàn, ẹ jẹ́ ká máa gbé ọ̀rọ̀ tó bá wà nílẹ̀, torí ó lè di kóòtù ẹ sì nítorí nǹkan báyìí ni kí wàá bàjẹ́ ó lè bá kó kúrò lẹ́nu. A ṣe ń torí àrífín náà. Ṣebí tó bá fẹ́ rẹ̀yàn jẹ tàbí tó bá fẹ́ fi kànyàn lábùkù ńlá ń dìde tá à ń sọ. Òpin ẹ̀ má bínú ni tó bá di pé wọ́n tó sọ yẹn ló máa jẹ̀bi, ó dáa má bínú, ṣùgbọ́n lórí eléyìí ẹ mẹ́nu kúrò lọ́rọ̀ Wàsíù. Ẹ mẹ́nu kúrò lọ́rọ̀ Wàsíù. Wàsíù sì ti sọ, ó níyà òun kọrin, ó ní mọ́mí àwọn náà ń kọrin, òun jogún ẹ̀. Gbọ́n tí wọ́n kọ́kọ́ sọ fún ni, wọ́n lálágbàfọ̀ ni, ṣálágbàfọ̀ máa ń ráyè kọ́ṣẹ́ orin. Ó sì fọṣọ débi pé ní yes, ó gbàdúrà lẹ́nu ọ̀gá, lẹ́nu ẹni tó lọ fọṣọ fún. Ìyá mọ̀, bàbá mọ̀, ẹni tí ń fọṣọ fún, títí ó fi wá kú òǹbẹ òun náà sì dọ̀gá. Ẹni tó tún fọṣọ fún iná ló tún dé ládé orí. Gbogbo làákà ẹni bọ́dì yín ò lọ síbẹ̀ yẹn. Ẹ kàn fẹnu mú pé Wàsíù ó ṣe kinní kan ó láhùn ó ṣe kinní àkìlódé kò ìsanwó adé tó gbà kò ìsanwó ẹ̀ tán. Sáwọn ẹni báǹkì tó ti yáwó tó fi gbadé yẹn ṣé wọn ò lè mú ni? Tó jẹ́ ìyìnlẹ̀ ṣẹ̀ṣẹ̀ wá fẹ́ máa tàbùkù ẹ̀ èèlò ni tí Wàsíù ò lè sanwó owó yẹn. Ẹ jẹ́ ká máa mọ tá a bá máa sọ síra wa. Olójú nǹkan tẹ́ ẹ lè sọ tá a máa sọ pé léyìí kì í ṣe pé ní wọ́n ń gbèyàn lulẹ̀. Ẹ̀sùn tẹ́ ẹ kà sí lọ́rùn yẹn ti pọ̀ ju ẹjọ́. Àwa Yorùbá ẹ jẹ́ á jókòó ká máa lo làákà ìwà. Bàbá wa Kébé ń Kwara, ẹ fa nǹkan yín mọ́ra. Ìjà fẹ́ ni Wàsíù bá yín jà, ẹ fà á mọ́ra kẹ́ẹ̀jọ jókòó kẹ́ẹ̀jọ ṣeré.